gbogbo information bọ́yẹ káwọn ọmọ yẹn padà wọ́n dash ẹ̀ lórí tébù ni AI ní gbogbo ẹ̀. ìdùnnú tó ṣubú láyọ̀ kò jẹ́ ká lè béèrè John Ọlálẹ́yẹ. ó fẹ́ mọ lọ́ba kan láàrin Sunday Igboho àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ìjọba ò tí láǹfààní láti ṣàlàyé fún wa ń tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ ń tó ṣẹlẹ̀ sí ẹnìyàn kò tí láǹfààní àti sọ fún wa. bákan náà akọni tó lulẹ̀ lójú ìjà àti láǹfààní láti sọ̀rọ̀ nípa rẹ̀. nípa tàwọn ọmọ tí wọ́n kó ní oríire local government yẹn ìjọba ló jí wa gbé. now mo ní nínú àwọn olùkọ́ tí wọ́n kó àwọn méje ni wọ́n gbẹ̀mí lẹ́nu kan ṣùgbọ́n àwọn 5 ń lọ padà délé kí ló ṣẹlẹ̀ sẹ́nìkan nù wọn. àwọn olóṣèlú gangan ló ń jí wa gbé àwọn adépẹ́lẹ́ olódùmarè padà káwọn ọmọ jáde but bóò làwọn ọmọ ṣe jáde gangan kò sẹ́ni tó níròyìn ẹ̀ lọ́wọ́. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. àkọ́kọ́ ni pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó jẹ́ kí àwọn ọmọ èyí ni tí àwọn agbésùmọ̀mí kí wọ́n dé láyọ̀ àtàláfíà níbẹ̀ ni gbogbo inú àwọn èèyàn dùn tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé. ṣùgbọ́n ohun tó ń kọ àwọn èèyàn lóminú jù lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí òun náà ni ọgbọ́n àtinúdá èyí ni tí àwọn sójà ilẹ̀ wa DSS àti àwọn ọlọ́pàá dá láti rí àwọn èèyàn náà gbà nínú èyí tí wọ́n ti ṣàlàyé ẹ̀ ọgbọ́n tí wọ́n dá láti fi rí wọn gbà nípa kíkó àwọn ẹbí agbésùnmọ̀mí láti sọ wípé tí wọ́n bá pa nínú àwọn tí wọ́n jí gbé yìí pé àwọn pa gbogbo ẹbí wọn nù ni o a gbọ́ pé nípa bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wọ́kọ́ láti pa wọ́n ṣùgbọ́n tí ó wá ń kó àwọn èèyàn lóminú náà ni wípé àfi bí ẹni pé àwọn olóṣèlú kó àwọn èèyàn wọ̀nyí pamọ́ wọn ni Ṣèyí Mákindé gan tìkálára rẹ̀ mọ̀ wípé ọgbọ́ òṣèlú ni kinní ọ̀hún wípé àwọn olóṣèlú ni wọ́n kó kinní ọ̀hún pamọ́ o nípa bí Ṣèyí Mákindé ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní ọjọ́ tí òun sọ wípé òun fẹ́ lọ fún ipò òṣèlú wípé láàárọ̀ ọjọ́ kejì òun náà ni wọ́n jí àwọn ọmọ yìí kó fún àwọn tí wọ́n ti ń pariwo wípé Sunday Igboho tó lòun fẹ́ lọ kí ló dé tí Mákindé ò sì gbà láti lọ Mákindé tìkálára rẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ òṣèlú ní kinní ọ̀hún wípé tí Sunday Igboho bá sì kí orí bọ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ pé orí ẹ̀ ni wọ́n padà fi fàgbọ̀n nípa bí àwọn kan ṣe ń sọ pé ìwà burúkú ni Mákindé ṣe làwọn kan sọ wípé Mákindé nífẹ̀ẹ́ Ìgbòho ni o nítorí pé ó mọ̀ wípé àwọn olóṣèlú ni wọ́n fi kinní ọ̀hún ṣòṣèlú bí Ìgbòho bá sì lọ síbẹ̀ ó ṣeé ṣe kí wọ́n àwọn àti agbésùmọ̀mí dojú ìbọn kọra wọn kí wọ́n sì para wọn débi wípé ó ṣeé ṣe kán pa àwọn ọmọ ọ̀hún ṣùgbọ́n ṣá o ohun tí Awikoko wá wò ní titi ẹ̀ náà ni wípé wọ́n ní olùkọ́ 7 o náà ni wọ́n kó àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ 37 nínú èyí tá a gbọ́ wípé gbogbo wọn pátápátá ni wọ́n jẹ́ 45 ṣùgbọ́n ṣá o nínú ọ̀rọ̀ tí Mákindé sọ oló ti sọ wípé àwọn olùkọ́ 5 òun náà ni wọ́n dé nínú àwọn tí wọ́n dé ó wá béèrè wípé nígbà tí wọ́n pa Mr. Oyedokun wípé kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ẹnìkan tó kù ó ní ìjọba ò tí ì sọ kinní ọ̀hún fún wa o nínú èyí tí ó dàbí ẹni pé ìjọba ń bo nǹkan kan lórí ọ̀rọ̀ ọ̀hún òun náà ló ti wá gbé kinní ọ̀hún sórí ayélujára rẹ̀ ló ti wá ṣàlàyé tó pọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ṣá o ní ti ta lọ lọ́hùn òun sọ wípé òṣèlú ni wọ́n fi kinní ọ̀hún ṣe àti pẹ̀lú pé àwọn tí àwọn agbésùnmọ̀mí gbé àfi bí ẹni pé níṣe ni wọ́n kó pọn pamọ́ síbì kan ó ní ẹ wo aṣọ tí wọ́n wọ̀ ó nígbà tí wọ́n ya fọ́tò ọ̀hún ó ní ṣe ni wọ́n ń fẹ̀yìn kẹ́ o ẹ jájọ wá lọ wo fọ́tò ọ̀hún lóòótọ́ ẹ já wo bí kinní ọ̀hún ṣe jẹ́ níjà wá lè sọ wípé àwọn olóṣèlú wa ni wọ́n fi wọ́n pamọ́ bí ṣé ń Awikoko ń béèrè nípa arákùnrin kan tó kù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ohun tí ta lọ́lọ́run wa sọ ni pé gbogbo àwọn ọmọ tí wọ́n kó tẹ̀yìn ń wò nínú àwọn fọ́nrán gbogbo tẹ́ ẹ ti wò sẹ́yìn ó ní ṣé wọ́n tó 45 níye tàbá tiẹ̀ sọ wípé ẹyọ kan dé ń bẹ̀ ó ní ṣé gbogbo wọn tó 44 yìí ẹ jájọ wá lọ wo fọ́nrán ọ̀hún káwọn tí Awikoko sọ ẹ já wo tí ta lọ́lọ́run náà sọ tọ̀ bàbá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o báyìí tí aago pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tóró ni ọmọ àrùn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já pín fọ́nrán ọ̀hún ẹ já pín kálẹ̀ o káwọn èèyàn mọ̀ bí kinní ọ̀hún ṣe jẹ́ ẹni tó kú ńkọ́ ẹnìkan tá ò rí mọ́ kí níjọba ṣe ń pa ẹ̀ sọ́jà tó kú sójú ìjà bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ já share expo social media ẹ já gbọ́n táwọn méjèèjì yìí sọ ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀hún rí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ já máa bẹ́tò ọ̀hún bọ̀. When we were taken, my car was used to convey us to a point. That was where we met the primary pupils and their teacher and the teacher. So we had to walk for about 1 hour. They brought bicycle machine and about 10 of them. So we were parked there and we rode for more than 4 hours, uncharted paths, but they knew their way. Madam, when were these meetings? The first thing you said was
anything that was going on in your mind at that particular time that you wanted an answer to pay? No, what actually happened? I thought they left the car there. The police will have towed the car to their office, but somebody showed me the car where it was burnt, and that was not the part we took. So I think they drove it to that point before it was touched. That was not the way we took into the forest. Would this impact on you negatively in any way as a teacher going forward? Going to rural area will take the grace of God. You know, with time, I've worked for 28 years, so I have 4 years. With time, maybe I can get over it, but going that far, the distance between that place and Obunosho is far already. So I sacrifice a lot when it comes to transportation. Now, coupled with this, I don't know what will happen, but for now, thank you very much. Excellency, sir. We are so grateful to God for the opportunity to be here. On May 15, a Friday that started well, ended in chaos for us, and for 56 days we were in the bush. It was a harrowing experience, but we thank God for seeing us through. We had to go through a lot. One thing we believed was that Nigerians were praying for us. So many times they used fear to subdue us. At a point, they told us that the government would not be interested in our case again because they did not value us. But there are times that we have hope that we won't come out alive. Mr. Michael was killed on the second day we got there, but Deacon was killed on the first Sunday of June. The first Sunday of June. They killed them purposely because they felt that would force the hand of the government to give them whatever they want. They tried a lot, but we're so grateful that we have the government that thought much of us. It was until we got out that we discovered that the whole world was interested in our case. We thought we were a write-off. So all we want to say is thank you very much to everybody, especially the officers, the governor, the president, everyone that has been involved in this case. We have scars already. We believe with time we will heal. And we pray that those that lost their lives, the Lord will console the family. So on behalf of everyone, we are saying thank you from the depth of our hearts. Àwọn ọmọ tí ẹni wọ́n arrest tẹ́ni wọ́n lọ rescue inú gbọ́dọ̀ lẹ́sí afọ́tò wọn àwọn ọmọ ẹwà rẹ̀rìn ẹjọ́ ṣé ó pọ́sùn kí wọ́n lọ bá Fúlàní bandit kí wọ́n bá wọn fèsì wọ̀ kí sójà àtọlọ́pàá kí ogun kúnkúra wọn lọ kí wọ́n bá wọn fèsì wọ̀ kí wọ́n á yìnbọn síra wọn kẹ́ wá mọ rójú ráyè àti mọ kára wọn sínú gbọ́lẹ́gbẹ́ kan kí ó kó mọ ya fọ́tò àbẹ́ẹ̀dọ́ àdàkùn sáwọn ọmọ tẹ́lẹ̀ rescue wà láti inú gbó tẹ́lẹ̀ wá fi ya fọ́tò wọn sínú gbọ́dọ̀ lẹ́ti yà síbẹ̀ ẹ̀kọ́ rescue wọn jáde ná kí ẹ tó sọ pé ọ̀yá ẹ̀ná kámẹ́rà ẹjọ́ bá mi display fọ́tò yẹn ẹ bá mi display fọ́tò yẹn àwọn ọmọ yẹn kẹ́ ẹ display fọ́tò yẹn kẹ́ ẹ rí fọ́tò tí wọ́n fún wa jáde pé àwọn ọmọ tí wọ́n rescue ni àwọn ọmọ yẹn gán rẹ́rìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bọ́ ṣe rescue àwọn ọmọ yẹn kò yí ẹnì kankan ṣùgbọ́n yí àwọn olóṣèlú táyé pé àwọn olóṣèlú tó jí wọn kó tọ́ dé wa padà ó yé wọn ó wá dàbí ìgbàdá pé wọ́n kàn pè pé àwọn ọmọ yẹn ó yá káwọn ọmọ yẹn wá ẹkún wọn wá nígbà tá a káwọn ọmọdé ó yá ẹkún wọn lọ sí hospital gbàtọ́ pọ̀ lọ sí ìtọ́kùn sórí bẹ́ẹ̀dì ó yá ìjọba wọn sọ fún wọn pé ó yá fọ́tò yìí ni ẹ̀ release ó yá information tó yẹ kẹ́kọ̀ọ́ ni gbogbo information bọ́yẹ káwọn ọmọ yẹn padà wọ́n draft ẹ̀ lórí tébù ni AI ní gbogbo ẹ̀
báyìí káwọn ọmọ wa padà yìí AI ń gbogbo ẹ̀ ó lè sọ pé pẹ̀lú jabatu pẹ̀lú rescue àwọn ọmọ ẹ̀ fún wa ní Fúlàní yẹn kan tẹ̀ yìnbọn mọ́ lójú ogun ẹ̀ fún wa ní information ọlọ́pàá yẹn kan tí wọ́n yìnbọn pa ẹ̀ fún wa ní information sísè yẹn kan tí wọ́n bà ẹ̀ fún wa ní information bógun ṣe lọ ẹ̀ fún wa ní information ok ẹ̀ wà bọ́ tí olóyè Sàdégbò àtàwọn ikọ̀ ọlọ́pàá tí wọ́n lọ rescue inú mọ́tò ìgbà tí ń ya fọ́tò wọn pé wọ́n ti rescue wọn gbogbo information báyìí kó wọn bọ́ ṣe tàbọ̀ síra wọn gbogbo ẹ̀ lání báyìí kó wọn sínú mọ́tò tí wọ́n kó wọn bọ̀ náà ti ń ya fọ́tò làwọn ti ń pelé pé a ti kó wọn àti ajírí wọn ẹ fún wa ní information kankan information tá a kàn rí ni pé ẹ lọ rescue wọn nígbà tẹ rescue wọn ẹ arrest èèyàn mẹ́jọ tẹ́lẹ̀ arrest fọ́tò wọn dà àárí bí àwọn èèyàn yìí ti rí èmi ò tí ì rí ẹ arrest èèyàn mẹ́jọ ṣé bọ́mbà wọn ni kò sí ṣé wọ́n yìnbọn mọ́ yín ni kò sí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá jà ràn. now mo ní nínú àwọn olùkọ́ tí wọ́n kó àwọn 7 ni wọ́n gbẹ̀mí lẹ́nu kan ṣùgbọ́n àwọn 5 ń lọ padà délé kí ló ṣẹlẹ̀ sẹ́nìkan nù wọn. number 1 nìyẹn. number 2 àwọn tó rí kó yọ principal tó kọ́kọ́ bá wa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sínú fọ́nrán tí wọ́n pín káàkiri fún wa ìyẹn ni ẹ̀rí máa jẹ́ mi nso pé láyọ̀ àtàláfíà àwọn èèyàn wa Ọlọ́run ti kó wọn yọ ṣẹ́nu dídùn tí ò ṣe pamọ́ra ni because expectation mi ò ní wípé nínú ọ̀rọ̀ woman yẹn àkọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ ìjọba o adúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn ó ṣe ní láàánú pé a pàdánù ọ̀kan láàrin wa well nínú gbogbo ìròyìn tó jáde béèyàn ọba ní sẹlọ̀n ló kù kò sí ìròyìn tí ò dùn mọ́ wa nú nínú gbogbo ẹ̀ àbí nínú èèyàn 45 46 tẹ́lẹ̀tẹ́lẹ̀ that is subsidiary of Niyan International Nigeria. Wọ́n ṣe monogram sára aṣọ lóríṣiríṣi sára. so akẹ́kọ̀ọ́ 39 olùkọ́ 7 wọ́n jẹ́ 46 so out of 46 àwa padà rí 44 ẹni tí ọba mọnúrò nìkan ni ò ní mọ pẹ́ dá ní onímọ̀ wípé ó yẹ kéèyàn ó kíjọba kéèyàn ó kí àwọn security agents tó fẹ̀mí wọn lakú lọ ṣùgbọ́n bíbélì sọ gbólóhùn kan fún wa ó ní ta ni nínú wa ni yóò ní màálù 100 tí ẹyọ kan wà sọnù ńbẹ̀ tí ó ní lóòótọ́ ni mo wí fún yín yóò fi 99 tó kù sílẹ̀ yóò tọpẹ ẹyọ kan ṣoṣo yẹn lọ bàbá yọ̀ lórí àwọn ọmọ tó padà délé ká má gbàgbé lórí ẹnìkan tó ṣẹ́kù kí ló ṣẹlẹ̀ sí sọfara kọ́ta ni sáwọn agbésùnmọ̀mí yìí ló ti fi nǹkan ṣe explanation so kí n tí mo wí ó lè bá yín dáadáa from governor speech ńgbà tí gómìnà sọ̀rọ̀ ó ní a rí àwọn ọmọ yẹn pé àti olùkọ́ 5 ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ governor àbí àbẹ́ ẹ̀ gbọ́ ni bóyá ká tún gbọ́ kẹ́ ẹ lè gbọ́ dáadáa. The 39 of them, also 5 of the 7 teachers. mo ní gbàgbọ́ pé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn the 39 of them and also ẹja àtúngbọ̀. 9 of them, also 5 of the 7 teachers. So we give glory to God, and we. 5 of the 7 teachers. What happened to the other one? So mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ṣàkíyèsí
ìdùnnú tó ṣubú láyọ̀ kò jẹ́ ká lè béèrè John Olaleye. From the governor's speech and the official statement, it appears that one male teacher is yet to be accounted for. This is not to create panic or spread fear, but simply to seek clarity and satisfy the genuine concern of the public. John Olaleye yìí ọmọdé ni o, yóò ní ìyá yóò ní bàbá, yóò lẹ́bi tiẹ̀. Bí gbogbo àwọn tó kù ṣe ń yọ̀, ńlọ yẹ káwọn ẹbí tiẹ̀ náà kàn máa fò fáyọ̀ kàn máa fò fún dùnnú. That means ayọ̀ yẹn ò kárí. Ìbànújẹ́ sì wà nínú ilé kan. Ìṣẹ́nu ilé kan o. Bàbá tí wọ́n pa, ẹbí ti mọ̀ pé wọ́n ti pa. Ọmọ ìyàwó ẹbí wọ́n ti gba kámú lórí tiẹ̀. Ṣùgbọ́n àgbọ́ròyìn kankan nípa John Olaleye. Kí ni yóò ṣẹlẹ̀ sí? Ó ta kókó dí kókó fún wa. Àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè ṣàlàyé. Principal yìí lè tàn mọ́lẹ̀. Àwọn olùkọ́ tó ṣẹ́kù ń bẹ̀, àwọn náà lè tàn mọ́lẹ̀ sí in tó ṣẹlẹ̀ sí John Olaleye. àwọn adúpẹ́lẹ́ Olódùmarè ìkọ̀dà káwọn ọmọ jáde but bó làwọn ọmọ ṣe jáde gangan kò sẹ́ni tó níròyìn ẹ̀ lọ́wọ́. àwọn ọmọ tẹ́ kó pamọ́ àwọn ọmọ tẹ́ kó pamọ́ ẹ̀yin tẹ́ kó wọn pamọ́ náà lè wá tú wọn lẹ̀. mo rí Mákindé tó lọ bá wọn lọ síìtù tó wọn lórí bẹ́ẹ̀dì mo rò pé gbogbo yín ẹ mọ create content nígbà bá create content tán ẹ sọ tọrọ fáwọn aráàlú. ó yá ọmọ mélòó ni wọ́n kó wọnú igbó mélòó ni wọ́n rescue jáde padà. àwọn information kan wà tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò wá tẹ̀ ẹ nídìí tẹ̀yìn gò rí tẹ̀ mọ̀ pé kíní yìí àbígbà lẹ́ pé wọ́n máa sọ pé wọ́n jẹ bígbà láti generate AI ni wọ́n ṣe ń ṣe kéèsì yẹ. ó yá wọ́n ní ọmọ mélòó náà wọ́n ní kó ọmọ 42 àwọn ọmọ tí wọ́n ya fọ́tò wọn sán tó 42. àwọn olóṣèlú olórí burúkú olóṣèlú ọlọ́run. táwọn ọmọ tó ya fọ́tò yẹn ẹ̀ka àwọn táwọn ọmọ yẹn pé 42. bí aka ni wọ́n tẹ̀ ti dá àwọn ọmọ padà fún wọn gan wọ́n kò sáré ká àwọn kan jọ wọ́n kò sáré ká àwọn ọmọ yẹn jọ wọ́n kàn bùn díẹ̀ nu àwọn tí wọ́n rí wọ́n ti ní káwọn kan wọ́n ti bí wọ́n sì ti pa àwọn kan ni àmọ́ sáwọn wọn láwọn 42 náà wọ́n láwọn 42 náà jí kó àwọn tá a rí fọ́tò wọn ò pé 42 àwọn tá a rí fọ́tò wọn wọ́n ya fọ́tò wọn rẹ́rìn. ǹjẹ́ lè mọ kó àwọn èèyàn kó òun gbó kẹ́ ẹ mọ rescue wọn kẹ́ ẹ wà lójú fire for fire sójú ẹ̀rín níbẹ̀ yẹn. kò sẹ́ni kankan mo ń jókòó sẹ́tò gan mo wá wo gbogbo ètò àwọn èèyàn mo wá nìkan tí ó kàn ti ẹ̀sùn tọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹnìkan kan ò tí ì sọ tọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹnìkan kan ò tí ì sọ tọ̀rọ̀ wọn kálukú wa akẹ́kọ̀ọ́ máta mọ̀ ni ìjọba tó fún wa níròyìn gan ìròyìn àtàwọn máta mọ̀ ni tó bá jẹ́ pé wọ́n ti rí apẹ́tò tọ́ wọ́n já àwọn ọmọ kó wọ́n rescue wọn àwọn béèrè gangan wà tẹ́ káwá go béèrè personality àti ìbéèrè but ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé wọ́n já àwọn ọmọ kó yẹn ó ti di bọ́lọ́bọ́lọ́ tí àwọn mẹ́rin tó yẹ ká béèrè gẹ́gẹ́ ni pé ẹ jọ̀ọ́ nígbà tó káwọn ọmọ mẹ́rin náà kó lọ mẹ́rin náà kó padà àdìbò yẹn sìn ìjọba kò fún wa ní information lórí ẹ̀ bóyá àwọn ọmọ tó kó lọ pé o tó kó padà pé àbí ò pé o wọn ò fún wa ní information lórí ẹ̀. tá a bá tiẹ̀ rí gbogbo tí wọ́n bá tiẹ̀ pẹ́ nìkan kan asáre ti maths teacher tán pa. àti tí maths teacher tán pa kí lẹ sọ lórí ìyẹn wọ́n pa maths teacher nígbà tó wá kó wọn ní pa maths teacher kí ló wà lórí ìyẹn kò sí ẹ sọ ọkàn lórí ìyẹn ok àwọn táwọn rí pé pa maths teacher nígbà tó wá káwọn yẹn dénú gbó ó yẹ ká ti mọ̀ pé àwọn ọmọ yẹn náà mú ò ní dé pé ó yá ẹ fún wa ní information tó wà lórí ìyẹn pé rẹ́kọ̀dù àwọn ọmọ tó kó lọ ní o wọ́n kó bàdírátù bájínátù wọ́n kó sàràfátù kàbírátù wọ́n kó káfílátù ìdáyàtù nígbà tó wá kó wọn àwọn tó kó lọ ní nígbà tó wá padà wá o àrí kábírátù ìdáyàtù àrí káfílátù àrí àmínátù mọ̀dínátù kò sí information kankan ẹ̀kan sáà fi láìpẹ́ àwọn èèyàn sọ́ṣèlú ìyẹn ló wá jẹ́ kí n understand pé sí pé tí Mákindé ń sọ ní tí Mákindé fi mú tí gbà tó lórí ìṣẹ̀lẹ̀ gbó làwọn fẹ́ lọ nípa àwọn olùlọ́nu gbó àwọn kọ àwọn ọmọ ẹ̀ àwọn kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tí Mákindé wá jókòó tó wá yín mú pé àwọn ọmọ olóòkò Mákindé wá yín mú sórí ìṣẹ̀lẹ̀ gbó pé àwọn ọmọ olóòkò ó kàn yín mú ni
torí kíní yẹn òṣèlú ni ṣé ẹ rí àsìkò ń bọ̀ ṣé ẹ pé tẹ́ ẹ bá rí àwọn tá a bá dáwọn olóṣèlú báyìí á mọ̀ sọ̀kò pa wọ́n ni àsìkò ń bọ̀ nílẹ̀ yìí tá ẹ pé tẹ́ ẹ bá rí olóṣèlú tó bá yọ lọ́ọ̀kan báyìí òun kálukú ó tọ́ bọlẹ̀ á mú okò ní á sì mọ̀ sọ̀kò pa wọ́n. àwọn olóṣèlú gangan ló ń jí wa gbé àwọn olóṣèlú gangan ló ń jí wa gbé. wọ́n sọ pé ẹkún ló mú kun wá ni ṣé rí Fúlàní tiwọn ẹ̀yà olórí ibú kan làwọn fúnra wọn lọ́tọ̀ tó jẹ́ pé wọn ò ṣèyàn rí òun ló fà tó jẹ́ pé Fúlàní ni wọ́n ń lò láti fi dí pẹ̀lú wa torí pé olórí ibú lẹ́nu Fúlàní tẹ́lẹ̀ nínú wa Fúlàní fúnra wọn tẹ́lẹ̀ gan wọ́n wulẹ̀ ń jíyàn gbé nípa tàwọn ọmọ tí wọ́n kó ní oríire local government yẹn ìjọba ló jí wa gbé èmi wà mọ́ o bí ìjọba àpapọ̀ ni o bí ìjọba ìpínlẹ̀ ni o bí ìjọba ìbílẹ̀ ni o èyí ni ìmọ̀ ṣùgbọ́n táwọn ọmọ oríire wọn ìjọba ló gbé wa gbé ṣùgbọ́n Fúlàní náà àwọn náà ń gbé tiwọn lọ́tọ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí láyé Jonathan àwọn Chibok girls secondary school girls tẹ́ ń kó ní Borno State ìjọba ló jẹ́ àwọn yẹn náà gbé láti ìbàjọba tó Jonathan jẹ. ẹ̀rí sìn báyìí wípé nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n jáde mo ṣàrí pé ọ̀rọ̀ ń fẹ́ mọ́ lọ́bà kan láàrin olóyè Sunday Igboho àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ti mọ òṣèlú tó wà ń bẹ̀ ṣùgbọ́n kí n tó ẹ mọ́ ti jẹ́ ń gbé wa débẹ̀ ẹ jẹ́ àkọ́wọ́ àwọn kan ìgbà tán ni wọ́n kọ́ àwọn ọmọ yẹn dé nísìnyí báyìí ta ló ní information tó wà fully details nípa bó ṣe rescue àwọn ọmọ yẹn wọ́n sọ pé wọ́n arrest èèyàn 8 wọ́n dẹ̀ ká àwọn ọmọ wa ó dáa info and information kan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé níjọ́ tí òun ti kéde pé ó ní ìjọ́ tó ń kéde pé òun fẹ́ ṣe lọ fún president ó lóun kéde ẹ̀ ní aago 4 ọ̀sán onígbà tó di àárọ̀ ọjọ́ kejì ni wọ́n lọ kidnap àwọn ọmọ ẹ̀ ní Ògbómọ̀ṣọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan òun ló yẹ ká mọ̀ pé òṣèlú ìkẹnu ó lóun sọ máìndì òun kò fẹ́ ṣe òṣèlú láago 4 ọ̀sán ó láàárọ̀ ọjọ́ kejì ń lọ kó àwọn ọmọ ní orí local government. òun fẹ́ ṣe president. ó lóun fẹ́ ṣe president bó ṣe declare ara òun pọ̀ ṣe president ní lọ jẹ́ àwọn ọmọ kó láàárọ̀ ọjọ́ kejì ó lóyún ẹni. ẹlẹ́ẹ̀kejì ó wá rán wa létí pé ní ayé president Jonathan Goodluck Jonathan wípé tán ká àwọn tán jẹ́ àwọn ọmọ gbé ní Chibok ó nígbà tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ó ní Jonathan ní gbogbo àwọn pariwo yá Jonathan lọ gba wọn mọ́ Borno state governor ó là pariwo ẹ̀ ó nígbà tó jẹ́ àwọn ọmọ gbé ní orí local government ní ìsìn ó nígbà tó yẹ pé state governor wà là ń pariwo tá a pariwo president òṣèlú ọmọ wèrè Oríyọmí ti sọ olóríṣèlú ọmọ wèrè Oríyọmí kí ló wá débí ohun tó yà ọ̀bọ Oríyọmí yẹn náà lẹ́nu nìyẹn pé òṣèlú ṣe rí báyìí pé ọmọ kan ti sọ fún jọ́sí pé èèyàn rè ṣèṣèlú ó wò lè jẹ́ èèyàn rí kó ojú lóṣèlú ìkan ló fọ́ ọmú nínú kó ojú lóṣèlú kó mọ̀ jẹ́ èèyàn rí kó ojú lórí bú ẹran àbí kó mọ̀ jù sèlú kó lójú lóṣèlú kó jẹ́ èèyàn rí ìkan ló fọ́ ọmú méjèèjì. ń gbé wá sí ayé tí Ṣèyí Mákindé nìsín wọn á pariwo president mọ́ wọn á pariwo governor. ó dá nísìn issue táwa wá ní issue tó wà láàrin Ṣèyí Mákindé àti olóyè Sunday Igboho issue táwa ní nìyẹn pé why kíní yìí táwa pé ghost kan náà ń wá ní olóyè Sunday Igboho wọ́n fẹ́ lọ gba wọn mọ́ Ṣèyí Mákindé àwọn náà dúró pé kún káwọn padà happy ghost kan náà lání ó yẹ káàdì gba àwọn ọmọ yìí ni kò yẹ kí ìjà ó ṣẹlẹ̀ náà kò yẹ kó lè Sunday Igboho láwọn fẹ́ wọnú gbó kí Ṣèyí Mákindé kó máa declare coffee náà issue táwa nílẹ̀ nìyẹn àṣẹ gbogbo òṣèlú yẹn Ṣèyí Mákindé mọ̀ ń pa ẹ̀ ó mọ òṣèlú yẹn ó mọ òṣèlú tó ń lọ ó mọ̀ pé kéè ṣe ọ̀rọ̀ pé Sunday Igboho fẹ́ wọnú gbó
tí Sunday Igboho bá wọnú gbó àwọn Fúlàní tí wọ́n ń jí àwọn ọmọ gbé bóyá wọ́n gbé ọmọ kan wọ́n gbé ọmọ méjì tẹ́yìn ọ̀rọ̀ yẹn wulẹ̀ ti wà lẹ́tẹ̀lẹ̀ tí Sunday Igboho ti ń ṣe. bọ̀ ṣe bá dé wò pé kí Sunday Igboho mọ̀ sọ pé òun fẹ́ wọgbó torí àwọn ọmọ tó kó lórí local government tí ṣe ìbágé ti mọ̀ pé òṣèlú ni ṣe ìbágé fún ẹ̀ ló sọ ó ti mọ̀ pé wọ́n mọ̀ pé òṣèlú náà fi ṣe. ṣùgbọ́n ọlọ́wọ́ akáwa Yorùbá àwọn èso alárò òfò àwọn òlárò òfò ń tiwa ọ̀rọ̀ yẹn ti wá ń jà rẹ̀rẹ̀rẹ̀ ó ti wá ti kó lórí mọ̀ṣíbá igre nìkan ó ti dórí ààrẹ náà tó jẹ́ pé ọmọ Ṣèyí Tinubu ó lọ síbì kan ó lọ sí gathering kan tí wọ́n sọ̀rọ̀ síbẹ̀ ẹni yẹn information yẹn go online tẹ́lẹ̀ pé tó sọ fún Ṣèyí Tinubu pé if your baba do good no be you go tell us pé tákì àbá rẹ̀ sí dáadáa Ṣèyí Tinubu kò sí wọ́n ló sọ fún wa ọ̀rọ̀ yẹn ti wá fẹ́ affect presidency náà nígbà táwa Yorùbá táwa ò lára òfò tó ṣe pé gbogbo ayé ló ń ṣe program lórí àwọn ọmọ tó ń jí gbé. níbi tí àwọn tí wọ́n jí gbé tí wọ́n sì ti gba òmìnira ní ìjọba ìbílẹ̀ Òrèrè wọ́n sì kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá kó wọn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gba ìtọ́jú tán ní barracks àwọn agbófinró yẹn àwọn ológun tí ó wà ní ìlú Ìbàdàn. Ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Please break me. ẹ̀ka sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní àwa yìí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwa níbi tí wọ́n ti mú kó àwọn ọmọ tí àwọn agbébọn gbé ní ìjọba ìbílẹ̀ Òrèrè nílùú Ògbómọ̀ṣọ́ kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá kó wọn fún gómìnà kí àwọn náà sì kó wọn padà sí wọ́n fi wọ́n lé àwọn ìdílé wọn lọ́wọ́. Ìkànnì BBC News Yorùbá ní àwa yìí ìlú Ìbàdàn ni a ti mú lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. ṣùgbọ́n tó ti wà nílẹ̀ gangan ni pé wọ́n já àwọn èèyàn gbé ní Èkìtì wọ́n jí wọn gbé l'Oǹdó wọ́n jí wọn gbé àwọn Fúlàní tí wọ́n bandit àwọn náà ti wọlẹ̀ wọ́n ti wà lẹ́ already àwọn ti wà lẹ́ already táwọn ti jíyàn gbé so òṣèlú èyí tó àwọn ọmọ tó jí gbé lórí ilé yẹn lòṣèlú tó wọlé òṣèlú yẹn dẹ̀ ni ó ti yá wa ó yé wa dáadáa ó sì yé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yá rẹ̀ náà òṣèlú yìí everybody ṣùgbọ́n torí ìsẹ̀rìbò tí wọ́n fẹ́ torí nígbà tí wọ́n fẹ́ forí ẹ̀yẹ̀ fagbọ́ lórí ìsẹ̀rìbò tí wọ́n fẹ́ tìbọ̀ olórí ìsẹ̀rìbò kò wọn ò bá wọn sòṣèlú wèrè táwọn ń ṣe nítorí ìsẹ̀rìbò gbé dání tiwọn ni pé
àwọn Fúlàní jí wa gbé wọ́n pa wá kó sì mọ́ jí wa gbé kó mọ́ ti pa wá mọ́ lẹ́yìn ìgbà tó lè sáré gbogbo bẹ̀rẹ̀ yìí àwọn tí wọ́n ti jí gbé tó jẹ́ àwọn individuals bí àwọn jíyàn méjì kan gbé mi kan tọ́jú ó ní ìyẹn táwọn olóṣèlú ìbò náà ti gbà so ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó yẹ local government ọ̀tọ̀ ni táwọn olóṣèlú ìbò táwọn náà wọgbó àwọn Fúlàní tán jí individuals gbé ọ̀tọ̀ làwọn yẹn náà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ yẹ ṣùgbọ́n ṣe àwọn tó kàn gbọ́ pé wọ́n jíyàn gbé ń bí wọ́n jíyàn gbé wá wọ́n kàn dá ogun ẹ̀pọ̀ ni ẹ pèjọba tí wọ́n ní wọ́n rescue àwọn ọmọ ẹ pè wọ́n wá pé kí wọ́n wá fún wa ní full information lórí bó ṣe rescue àwọn ọmọ yẹn kò sí information kankan tó jẹ́ níwò nípa bó ṣe rescue àwọn ọmọ yẹn wá. ẹ wọ̀rọ̀ pé jẹ́ àwọn ọmọ gbé yìí ẹ wá dúró tó ti dá sílẹ̀ online ó ti mórí orí ìsàlẹ̀bù àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti sọ sí kòtò kan náà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wò pé àwọn ọmọ tó jí gbé lórí rẹ̀ yìí òṣèlú náà ń ṣe orí ìsàlẹ̀bù wò pé bandits tó ń jí wa gbé àwọn olè mọ́kùn lẹ́yìn àwọn ó gbà àwọn ọmọ jáde ṣùgbọ́n gómìnà ti mọ̀ pé táwọn ọmọ orí rẹ̀ yìí o òṣèlú ni ó mọ̀ fi sẹ́kútà pé the same goal ní gbogbo wa ń lé lápẹ́ sì ṣe ń gò ní gbogbo wa ń lé o pé bandit gbọdọ̀ pa wá mo gbọdọ̀ jí wa gbé o kò yẹ kí ìjà ò lè ṣẹlẹ̀ lórí ẹ̀ kò yẹ kó lè sàn nígbò fẹ́ wọnú gbó kí gómìnà kan máa sọ pé òun declare coffee kí gómìnà wa máa sọ fún yẹn kó wọn fi sọ fún yẹn jáde pé àwọn bá àwọn Fúlàní ẹ gbọdọ̀ lé wọn wọ́n Nàìjíríà lọ́jọ́ wa o ṣùgbọ́n òṣèlú tó ti wà níyẹn tí gómìnà sì ti mọ̀ òun ló fà á tó jẹ́ ni pé gómìnà àti olóṣèlú nígbò fẹ́ mọ níṣù ọ̀rọ̀ rẹ ti wá clear báyìí àwọn tó ń gbé lórí local government òṣèlú náà fi ṣe fún wa káwọn olóṣèlú gbòó káwọn ọmọ bá ṣe ti wọn lọ torí pé àwọn Fúlàní yẹn àwọn Fúlàní individuals kan wà táyé pé àwọn yẹn sì ń jiyàn gbé tí yẹn jẹ́ pé ọ̀tọ̀ nìyẹn bọ̀ sí ẹ̀mọ̀ ó dàbí tí mo sọ síwájú ni pé ó dàbí ẹkún bá kun wá àrà rẹ bọ́ǹbù ni Fúlàní olórí búlẹ̀ làwọn ohun èsèyàn rẹ tẹ́lẹ̀ àìsèyàn rẹ wọn ló fà á ló jẹ́ pé àwọn ni wọ́n lò fún òṣèlú kan lọ já àwọn ẹgbẹ́ lórí local government Fúlàní bulẹ̀ tí ń jiyàn gbé ń tiẹ̀ tẹ́lẹ̀ kíjọba ó tó sá sí lábẹ́ kó tó fi wọlé sí wàhálà ó kè é sìn nígbà tẹ́yìn bá sòṣèlú ti yín tán ẹni tẹ́yìn bá ló kọjẹ́ nínú olóṣèlú ẹ ti bá ló kọjẹ́ ẹ ti lọ ẹni tẹ́yìn bá ló kọjẹ́ nínú àwọn kìnìún kan ẹ ti bá àwọn ló kọjẹ́ ẹ ti lọ ẹni tó fẹ́ wọlé ti wọlé àwọn Fúlàní tẹ́ ti empower láti mọ jíyàn gbé ìbọn tẹ́ kó fún wọn kó fún mọ jíyàn gbé bó lẹ́sìn gbà padà ẹ̀ lérí gbà padà so tẹ́ a parí òṣèlú ti yín nìyí báyìí àwọn Fúlàní àwọn mọ jíyàn gbé lọ ẹ dá sẹ́lẹ̀ fáwọn olóyè Sunday Igboho àwọn yóò mọ kúrẹ́ wọ́n mọ risk life rẹ wọn láti wọnú gbó láti mọ rescue àwọn èèyàn but àwọn Fúlàní gangan táwọn wo ló empower àwọn ẹ̀yin lẹ empower àwọn torí pé ẹ̀yin fẹ́ sòṣèlú ẹ fẹ́ kẹ́nìkan wọlé kẹ́ni fẹ́ bẹnìkan ló kọjẹ́ ìjọba empower àwọn Fúlàní ẹ kó mọ̀dé wọn lọ òṣèlú yín bá ti parí tán ní ìsìn báyìí Fúlàní máa jí wa gbé lọ àwọn aráàlú mọ̀ forí gbà ó mọ̀ fi sọ pé àsìkò sì ń bọ̀ táyé kó tó wá lóta bá lọ́sẹ̀lú báyìí ó mú òkúta rìgìdì ó bó ba lè bà lójú bó ba lè bà lórí kó fọ́ dànù. nílẹ̀ Yorùbá ìṣẹ́ àsìkò tó wá ń bọ̀ tójú jẹ́ wípé a ní fẹ́ gbóòórùn Fúlàní láàrin wa rárá ó jẹ́ Fúlàní eré o ó jẹ́ ìtẹ́sẹ̀ eré o torí pé Awólọ́wọ̀ ti sọ kí àwa yóò tó lọ ó láwa lájà fúnra wa àsìkò sí ń bọ̀ táyé pàwọn náà lájà fúnra wa sẹ́ àpẹẹrẹ pàwọn lájà fúnra wa lórí Sunday Igboho tó dìde yẹn àpẹẹrẹ pàwọn lájà fúnra wa ni ló mú lórí Sunday Igboho dìde láti mọ ara wa lórí Sunday Igboho náà dìde àpẹẹrẹ pàwọn lájà fúnra wa nù bó ti sọ fún yín lónìí irú orí Sunday Igboho sì tún bọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n dìde irú wọn tiẹ̀ ti pọ̀ sórí Sunday Igboho nìkan nílùú ẹ̀kan ni ẹ wá dúró tíìmù wọn tí wọ́n jọ ń lọ orí Sunday Igboho wọn ní ọwọ́ ọ̀tún kan ó ti gbàgbé orúkọ ẹ̀gbọ́n yìí ẹ̀gbọ́n náà gbóná bí ajere ni mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n pọ̀ ẹ wá dúró àwọn tíìmù wọn àpẹẹrẹ pàwọn alájà fúnra wa nù àwa lájà fúnra wa nígbà tá a bẹ̀rẹ̀ sí ní jà fúnra wa a mọ̀ mú òkúta lẹ̀ bá ìṣẹ́ tàbá lóṣèlú tá a mọ̀ lẹ́mọ́ lókúta
ẹni mo sọ bẹ́ẹ̀ mo ṣáà ti ń wò pé kí ló wà behind kìíní kí ló wà behind ẹ̀ tó fi jẹ́ pé Olóṣèlú dìde gọ́vùnà ló wá fẹ́ dàbí ọ̀tá fún Olóṣèlú Ìgbòho tí gómìnà náà bá sì wà sórí mídíà àwọn náà sọ pé àwọn ṣiṣẹ́ lórí pé àwọn fẹ́ gbà wọ́n mọ́ ni Olóṣèlú sì dé fẹ́ gbà wọ́n mọ́ ẹ̀yin náà lẹ tún dìde against ẹ̀ ẹ dákun ẹ bá sọ fún ìjọba ẹni táwọn kan bẹ̀rẹ̀ pé ẹ bá sọ fún ìjọba ni pé ìjọba ẹ dákun ẹ jẹ́ ká ẹ fún wa ní full information full details bẹ́ẹ̀ sì gbà wọ́n mọ́. ìjọba ò tí ì láǹfààní láti ṣàlàyé fún wa ń tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni John Olaleye ń tó ṣẹlẹ̀ sí tẹ́nìyàn kò tí ì láǹfààní àti sọ fún wa. bákan náà akọni tó lulẹ̀ lójú ìjà àti láǹfààní láti sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé bàbá ti yin apó tá a yin ọrùn tá a yin ọsán tá a yin ọfà tá a sì yin òǹtàfà ẹ má jẹ́ àgbàgbé ojú tá a fi sọmọ ẹranko bójú ọ̀hún ọ̀bá fọ́ ó ṣeéṣe kó pa igba ẹranko nípò dáadáa àwọn kan ló fẹ̀mí wọn lélẹ̀ láì kí sọmọ Maria àwọn kan ló fira wọn jì àwọn kan ló la iná kọjá káwọn ọmọ yìí kí wọ́n tó di tí wọ́n wálé padà ọ̀gá ológun kan ó fẹ̀mí ara ẹ̀ rọ́pò láì sọmọ tiẹ̀ ń bẹ̀ ìyàwó rẹ̀ ò sí ń bẹ̀ ẹbí rẹ̀ ò sí ń bẹ̀ bákan náà ó ní ọ̀pọ̀lọpọ̀ security agents ni wọ́n farapa yánnayànna kò sẹ́ni tó sọ nǹkan kan pa àwọn eléyìí ṣé ká wá pe àwọn ẹni ẹlẹ́ni ní ọ̀rá fi díyà ni ìyá kí wọ́n dí kí lẹ́sẹ̀ tí wọ́n òye yé wa pé wọ́n ń gbà tọ́jú lọ́wọ́ ìjọba náà ni ó sì ṣagbátẹrù rẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí John Olaleye ó yẹ ká ti rí àbọ̀ lórí ẹ̀ ọ̀gágun tó lulẹ̀ lójú ìjà wọ́n ti sin lónìí ẹni tó yà rántí dáadáa ni Àkàndá ọ̀rọ̀ Awikoko ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ eégún alárí bákan náà ni ó ní iṣẹ́ pàtàkì láti jẹ́ yàtọ̀ sí àwọn méjèèjì nìkan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá ń pín prógráàmù yìí ẹjọ́ délé kódókó kọ́ dẹ́sẹ̀ kúkú kọ́ dọ́nà jíjìn láàrin ìṣẹ́jú kan péré. We pray that he is safe and that positive news comes soon. Are you sure? Kí ló mú kó ń bi táwọn tó kú wà? Ṣé positive news ńlá máa gbọ́ lórí ẹ̀? Ńbo lọ ń sá pamọ́ sí? Ńbo lọ wà kí ló ṣẹlẹ̀ sí? Ó wà very very important. Okay? We pray that he is safe and that positive news comes soon. Once again, congratulations to all of us and heartfelt appreciation to the security agencies, the government, traditional institutions, and everyone who played a role in the successful rescue of our people. May Ogbomoso never witness such a painful experience again. Lórí ọ̀rọ̀ John Olaleye nu, ìdùnnú ṣubú láyọ̀ l'Ógbómọ̀ṣọ́ ká tó play àwọn fídíò ayọ̀ àti ìdùnnú wọn níjọba àbílẹ̀ Oríire ká tó gbọ́rọ̀ lẹ́nu àwọn ará Oríire ẹ já sọ̀rọ̀ nípa sọ́jà tó líìdì wọn lọ ní kògbókògbó ayé ẹ̀ sọ́jà yìí ọmọ 28 years very very sad news indeed.
lieutenant nínú iṣẹ́ ológun. So now Army Lieutenant Felix Ademe Isaac wọ́n ti sin lónìí. The Nigerian Army officer who lost his life during the operation that rescued abducted school children and teachers in Oyo State has been laid to rest with full military honours. Mi láǹfà láti máa display picture níbí yìí. Ẹ bá rí díẹ̀. The 28-year-old officer was part of the assault team deployed to Old Oyo National Park during the intelligence-led mission to rescue victims kidnapped from schools in Orire local government area on May 15, 2026. Reports indicate that Lieutenant Isaac led the initial assault, firing the first shot before the team encountered improvised explosive devices planted by àwọn onísùnmọ̀mí. He sustained fatal ìfarapa during the operation. Despite the loss, the multi-agency rescue mission successfully freed 44 abducted pupils and teachers. Out of 46, 44. A sì ń wá olùkọ́ kan tá a mọ̀ pé wọ́n ṣàlàyé ẹ̀ fún wa later, bọ̀ kí n kàn sọ fẹ́yìn èèyàn ni pé olùkọ́ kan sọnù o, ibi tó nù sí ibi tó rá sí, láì ṣe báírò, láì ṣe pẹ́ńsù, láì ṣe rẹ́sà, àfẹ́mọ̀ ibi tó rá sí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ teacher, lórí ọ̀rọ̀ military officer yìí Felix Ademe Isaac, bẹ́ẹ̀ bá wa ọ̀nà rẹ̀, yes, bẹ́ẹ̀ bá wa ọ̀nà rẹ̀, ìbàjẹ́ aládùn mọ́ wa, yes, eléyìí ó jẹ́ nǹkan tí àwọn òbí àti ẹbí rẹ̀ ó dì mú nǹkan kan lórúkọ rẹ̀. Iṣẹ́ ìlú ń ṣe lóòótọ́, ṣùgbọ́n bí ó bá ṣiṣẹ́lẹ̀ kò ní sí nǹkan kan. Bí wọ́n bá jẹ́ ọmọ gbé kò ní lọ ń pàjáwìrì, bí ó bá ní tara abiyamọ kò ní fẹ̀mí lakú lọ. Èèyàn ṣiṣẹ́ kò ṣiṣẹ́, kò sẹ́ni tọ́tọ́ síkú. Yes, kò sẹ́ni tọ́tọ́ síkú ní kògbókògbó ayé ẹ̀. Everybody has right to live. So, rescue mission successfully free 44 abducted pupils and teachers after 56 days in captivity with no ransom paid. Governor Seyi Makinde and the Nigerian Army have paid glowing tribute to the fallen officer, describing him as a courageous soldier who made the ultimate sacrifice in the service of his country. So, remember his name. Ẹ fọ́kọ rẹ̀ sókàn àyà yín. Ẹ rántí ẹ̀, never forget his sacrifice. Late Lieutenant Felix Ademe Isaac. He answered the call of duty without hesitation. Bó bá jẹ́ ọmọ iléeṣẹ́ ológun míì ni, yóò ti àwọn èèyàn wájú ni. Ẹ wo as commander, ẹ tẹ̀lé wọn lọ. Ẹ wá fún mi lábọ̀ ń bí, tàbí kẹ́ rán èèyàn kan kó wá bá mi. He led the operation himself. Yorùbá sì ti parí ọ̀rọ̀, wọ́n ló lórí ogun lógun máa ń dojú kọ. He answered the call of duty without hesitation in the brave effort to rescue àwọn akẹ́kọ̀ọ́ kidnapped victims in Orire. He paid the ultimate price, laying down his own life so that others could live. Kì í ṣẹni tá a gbọ́dọ̀ gbàgbé. Ẹnikẹ́ni tó bá ti fẹ̀mí ẹ̀jìn forí lakú torí ọmọlàkejì ọ̀tọ̀ lẹ́ni tá a lè rántí. Same yesterday, ìyẹn lọ́jọ́ kejì ọjọ́ yẹn, the troops rescued the Oyo Orire pupils and teachers. He was also laid to rest with honor, but his courage, selflessness, and sacrifice will never be buried. And he stood where many would have fled, fought when others feared, and gave everything for people he may never have known. Kì í ṣe pé he may never have known. Kò mọ̀ wọ́n rárá ni. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. Nǹkan kò pa wọ́n pọ̀ rí, nǹkan kò sì lè pa wọ́n pọ̀ láíláí. May we never forget the cause of the peace
and security we often take for granted. Heroes like him deserve our eternal gratitude and remembrance. Rest in perfect peace, gallant soldier. Your watch has ended, but your legacy lives on forever. All right. Ẹ já gbọ́ bó ṣe lọ l'Ógbómọ̀ṣọ́ o àti níjọba ìbílẹ̀ Oríire. Ok, ẹ já kọ́kọ́ gbọ́ ti àríyá tí wọ́n ṣe l'Ógbómọ̀ṣọ́. Now, ijó àtayọ̀ ó gbàgbóró Ògbómọ̀ṣọ́ kan wọ́n gba gbogbo títì ni o. So ẹ já gbọ́rọ̀ tó ṣẹlẹ̀, ẹ já gbọ́ nǹkan táwọn ará ìjọba ìbílẹ̀ Oríire sọ. Olùkọ́ wọn adúpẹ́ bó tiẹ̀ jẹ́ pé àìsí. Ọba níbẹ̀ ni o, kábíyèsí lélẹ̀ o. Gbọ́n kankan ní àti ọ̀dọ̀ àwọn ọmọ tí wọ́n dé àti àwọn olùkọ́ wọn ṣùgbọ́n ohun tá à ń gbọ́ pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọba wọ́n ń fún wa ní èrò ìdùnnú pé kò sí ìyọnu pẹ̀lú wọn wọ́n wà níbi tí wọ́n ti ń gbàtọ́jú pé láìpẹ́ yìí àwọn ti lè fa àwọn lọ́wọ́ lọ́wọ́. Kábíyèsí, àwọn tí wọ́n kó ọmọ wọn tí a dẹ̀ dúpẹ́ pé wọ́n ti gba ọmọ wọn lọ́wọ́ wọn. Báwo ni mo fẹ́ béèrè pé báwo ni wọ́n ṣe ń feel báyìí at this moment? Nígbà tí ó di pé òǹkàlùkù gbọ́ báyìí so òǹkàlùkù jubilate káàkiri ni everywhere tinú oníkàlùkù ń dùn gan so kò sí ẹnìkan ta ní nígbà tí kò ẹ ṣẹlẹ̀ tó ń banú jẹ́ tẹ́lẹ̀ tó wá di kọ́ wá sọ pé ní tí wọ́n wá o ní o kí ló tó kù ká máa jó ká máa yọ̀ ni inú oníkàlùkù ń dùn káàkiri ni. Gẹ́gẹ́ bí olórí ìlú àti adarí ìlú báyìí, kí ni àwọn nǹkan tí ẹ fẹ́ látọ̀dọ̀ ìjọba láti rí wípé irú ìṣẹ̀lẹ̀ burúkú báyìí ò ṣẹlẹ̀ mọ́ ní agbègbè yín àti àwọn ìlú tó wà ní agbègbè yín? Ẹ ṣeun, mo rò pé ọ̀rọ̀ yìí àṣẹ̀ṣẹ̀ máa yé sọ ní ìdàwọ̀sẹ̀ dé tí nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ tí àwọn Gbàjàbíàmílà tí pírẹsidẹ́ǹtì wa rán wọn wá sí bíbá àti bẹ̀ wọ́n ta sunkún sí wọn lọ́rùn lórí ìrìn àjò yìí wọ́n sì àṣọ wa pé pẹ̀lú ògo Ọlọ́run láàyè làwọn òkú ọmọ yìí fún wa pé nǹkan kò ní ṣe wọn a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìlérí wọn tí wọ́n ṣe nígbà náà Ọlọ́run mú wọlé àṣẹ wọn ti kó àwọn ọmọ jáde pẹ̀lú rọrùn. àwa ń rọ federal government nísìnyí torí pé mo sọ níjọ́ náà lọ́hùn wípé bí ó ṣe rí yìí bẹ́ẹ̀ ṣe ṣèlérí fún wa pé ẹ pọn ọmọ ìjáde fún wa tá a bá kó wọn jáde ètò ààbò a nídìí ètò ààbò ní bíbáyìí nítorí pé police station jìnnà sí bíbáyìí Ìkòyí ní headquarter police station wà kan tó débí lẹ́yìn 2 hours ni so bí nǹkan kan bá ṣẹlẹ̀ nǹkan ó ti bàjẹ́ kó tó di gbọ́n lé wọ́n tó débí báyìí à ń béèrè army barrack àbáwọn sọ níjọ́ náà a ní pé ẹ̀yìn ìgbà yẹn police post a ní kí wọ́n jẹ́ kó wà ní àrọ́wọ́tó wa níbí à ń rawọ́ ẹ̀bẹ̀ sí federal government kí wọ́n ṣàánú wa lórí ẹ̀ kí wọ́n jẹ́ kí police barrack kó wà ní bíbá yìí o. Now, n tí ó yẹ kí olórí ìlú gidi ó béèrè nu ọ̀dọ̀ wọn ti súnmọ́ gbójú n tí wọ́n sì béèrè lọ́wọ́ ìjọba ò tí ì pọ̀ lápọ̀jù. Army barrack, police post, pé bí nǹkan bá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ibi tó súnmọ́ àwọn jù
Ìkòyí ni tọ́lọ́pàá wà kí wọ́n sì tó dọ́dọ̀ àwọn yóò tó wákàtí 2 so lágbègbè wọn báyìí wọ́n ní the police post bí army barrack bá lè wà ń bẹ̀ bí police barrack bá lè wà ń bẹ̀ ní tí yóò jẹ́ ìbẹ̀rù fún àwọn onísùnmọ̀mí àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ò ní pé igbó tá a pè ní Ipò Ọba yìí tá a pè ní Old Ọ̀yọ́ National Park yìí èmi rò pé this is high time fún federal government láti rí nǹkan kan mọ́ bẹ̀ láti gbé nǹkan kan bẹ̀. Ńgbà tí abánikádìsá ejò ọjọ́ wo la tó fẹ́ pantí ń bẹ nú ẹ̀ igbó tó ti wà ń bẹ̀ bóyá látàyé àwọn Awólọ́wọ̀ àbí before ayé àwọn Awólọ́wọ̀ tó sì wà ń bẹ̀ dì sín tá a ṣe nǹkan kan bẹ̀ kò make sense kò make sense. Ẹ jẹ́ kí federal government ó gbìyànjú láti ṣe nǹkan bẹ̀ gbogbo àwọn ibi tó bá jẹ́ Igbó Ọba eléyìí tíjọba ò bá tí ì lò ẹ fáwọn èèyàn ká láti dáko bọ́jà àlùbọ́sà wọn ó gbìn bẹ̀ bọ́jà nàmọ́ wọn ó gbìn bẹ̀ bọ́jà ẹ̀fọ́ lásán wọn ó gbìn bẹ̀ yóò ṣàǹfààní fún lò ó yóò pa wúsápọ̀ àwọn tí wọ́n bá ń lò ó. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn mo rí pé wọ́n gé ti bí arákùnrin tí mo sọ yẹn wọ́n gé kú o. Ọlọ́run ni ẹ ṣé o Olúwa ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o ẹ ṣé o àwọn ìjọba Ọlọ́run ògùn sí fún sẹ́yìn Ọlọ́run ò ní kọdà lẹ́yìn yín o. Inú dídùn ò sí pamọ́ra inú màmá yẹn dùn jù. Iṣẹ́ yín ó lérè o ẹ ní pàdánù àwọn ọmọ ẹ ṣé o ẹ ṣé o mo rí tẹsímọ́nì mi láyọ̀ ó sì lọ láyọ̀ ó bàbá mi láyọ̀ Olúwa ṣe é ẹ ṣé o. wà lára àwọn ọmọ tí wọ́n rescue báyìí. ọ̀kan lára àwọn ọmọ wa náà ní ọmọ wa náà gbogbo wọn ṣùgbọ́n. ẹ̀rẹ́gbọ́n ti gbé nǹkan kúrò ń bẹ̀ ọ̀kan lára àwọn ọmọ wa tá a rí angele yìí kó ń bẹ̀. gẹ́gẹ́ bí ọmọ ìlú sẹ́mọ̀ tá a sì jẹ́ bàbá fún wọn so ọmọ wa náà ní gbogbo wọn. báwo ló ṣe rí nígbà tí ẹ gbọ́ ìròyìn pé wọ́n ti gbé wọn. nígbà tá a gbọ́ ròyìn yìí inú wa bàjẹ́ púpọ̀ èmi ò tiẹ̀ sí nílé níjọ́ yẹn so mo ní láti mo lọ sókùnmọ̀ṣọ́ fún ìpàdé kan ṣùgbọ́n èmi tẹ́lẹ̀ tí mò ń lọ lójú àná mo gba ìpè wípé wọ́n ti gbé àwọn ọmọ gbé lọ so mo kún láti padà lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe débi àbí ẹnì kankan gbogbo ìlú ti já gbogbo àwọn ọmọ ti wọ gbódò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láyẹ̀sẹ̀ ń sáré káàkiri àwọn ìlú ìletò tó wà lẹ́yìn surroundings wa nítorí pé àríwá àwọn ọmọ yẹn láti inú igbó. nígbà tí ẹ wá gbọ́ ròyìn pé wọ́n dé báwo ló ṣe rí inú yín. nígbà tá a gbọ́ pé wọ́n dé lọ́jọ́ tàmínà tí í ṣe ọjọ́ 10 oṣù keje inú wa dùn gan-an aláyọ̀ gidi gangan torí pé gbogbo àwọn nǹkan tí à ń fi ìbẹ̀rù bójú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìnú àná yẹn inú wa dùn ibùdó orun tá a sùn mọ́júmọ́ ọjọ́ òní tí í ṣe ọjọ́ 11 oṣù keje inú wa dùn gan aláyọ̀ orun wa lọ déédéé àlàáfíà sì bá ìlú gan. àrígbẹ́ ń dáná báyìí wọ́n ní tẹ́lẹ̀ pé ẹ lè dáná báyìí. àlè dáná báyìí o tẹ́lẹ̀ o àti jókòó ń ta ẹ̀rú máa ń jẹ́ kíní tó wà ẹ̀rú máa ń bà wá ìrọ̀lú gbogbo bá fi fún gbogbo tá à ń ṣe. ẹ pẹ̀lẹ́ oríire báyìí la máa rí àníírí láburú mọ́ o. ẹ pẹ̀lẹ́ sá kí ló orúkọ yín lẹ́ẹ̀kan sí. Akande ẹ̀mí ní prophet Akande Moses Ayọ̀bámi ti jọ the sacred kiribu náà sẹ́ra. nígbà wọn dé báyìí wọ́n da gbogbo ẹ̀rú gbogbo ṣe wá iṣẹ́ bàjẹ́ gbogbo ẹ̀ gbogbo ṣe wá tó bàjẹ́ yẹn kò dùn wá rárá ọmọ wa ló dùn wá ọlọ́run ní ṣe ọlọ́run fún bàbá wa ní iṣẹ́ ṣe ó ṣiṣẹ́ lórí wa àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ká ló ti ṣe àwọn náà. ọlọ́run ló ṣe gàgà bá a ní. gàgà bá a ló ti jẹ́ yìí àwọn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run máa bàbá wa lọ́wọ́ o ṣe àwọn òní bàjẹ́ o ètò ń bọ̀ àbọ̀ tún ṣe ẹni tó bá ní kò ní ṣe ẹ̀yin ẹ̀ bá ṣe ẹ̀kọ́ wọn lẹ̀ kẹ́ ẹ̀kọ́ yàn lẹ̀ ẹ̀kọ́ ọmọ ti kú lẹ̀ ẹ̀ bá kọ̀ ọmọ yàwó ọmọ o. bàbá ló sọ lẹ́yìn ọ̀sẹ̀ kẹ́lẹ́ lulẹ̀ ọmọ yàwó tàbí ọ̀sẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.